Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ káàbọ̀ èèyàn mi, ṣàlàáfíà ni mo bá yín. Lórí October yìí, bàbá ẹ gba ọpẹ́ wa. Ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ dé yìí pẹ̀lú little violence náà. Ẹ̀yin ẹrú mi sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ kí ló dé tẹ́ ẹ̀ sunkún sínú comment section? Ẹ jọ̀ọ́ ṣé mi mo bá ti yín jẹ́ ni? Ṣé mi mo bá tọ̀gá yín jẹ́ ni? Ṣé mi mo sọ pé kọ́gá yín lọ ṣẹ̀sìn Awórò ní palace? Ẹ wá, èmi ó mà ṣe o. Èmi máa advice ẹ ní wípé ṣé every year bó ṣe fẹ́ máa ṣẹ̀sìn nílé ọkọ ọlọ́kọ lélẹ̀. Ṣé every year? Èmi ò drag ẹ o. You are not getting it. Ṣé rí òótọ́ ọ̀rọ̀? Ó máa ń korò gan-an. Ara yín dẹ̀ rè, ó kọ òótọ́, ayé kò òótọ́ nìyí. Òótọ́ ọ̀rọ̀ so that every time wọn ni wọ́n máa bojú ẹ̀jẹ̀ lórí social media. I mean, you should be able to read the room. Kò sí nǹkan, kò sí big deal náà. You're supposed to read the room. Know where you are entering. Kì í ṣe gbogbo ilẹ̀kùn tó bá ṣí lèèyàn gbọ́dọ̀ wọ̀. Kì í ṣe ibi tí wọ́n sọ pé yá máa bọ̀ níwọ náà gbọ́dọ̀ lọ síbẹ̀. Understand yourself, understand your situation, understand your surrounding. For somebody like that, tí ò tí gbọ̀n at 50 years old, tó ṣì ń kó yà fún, ọmọ tó sì tẹ̀lé lọ tán kó yà fún, òun náà fẹ́ ṣe yà fún, wọ́n kàn lọ fi ṣe preamble fún ọ lọ́wọ́ ṣíbí ni. Preamble tó lọ́wọ́ ṣíbí gbà tó gbà ìgbà tí ẹyọ kan ọmọ yẹn land is hospital. Ṣé ká wá máa advice ẹ pé kó padà lọ ni? Ọ̀rọ̀ tèmi ló máa ń dùn yín. Ṣé kí máa advice ẹ pé kó padà lọ sí palace ni? This man is not claiming you in public. Why are you going back there? Only he was calling you. Orí phone call náà ni. Kò lè jù yẹn lọ. If he need you, he will claim you in public. He will declare you in public. If nothing of such is done, àwọn olórí yẹn kàn máa fi àjẹ́ ẹgbẹ́ ni. Because kò tí ì sí àṣẹ tó sọ pé okay, you have a right anywhere. You are a concubine. So nobody is going to treat you right. Ọ̀rọ̀ tèmi ló máa ń dùn yín. Bó òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá sọ náà. Ó lọ lé ní wọ́n kó yà fún ẹ. Wọ́n ní ojú gbàgbó lẹ́yìn. Tójú yẹn gan ò bá fọ́, bye ló máa fún. Bye lójú ọlọ́wọ́ ṣíbí. Mélòó lára ọlọ́wọ́ ṣíbí tó jẹ́ pé òun nìyá máa ń jẹ every time. Ọ̀rọ̀ mi lẹ máa mú bíi pé kíní. And it's not like that. Honestly, I don't hate you. Honestly, I don't hate you. I'm telling you the truth. Pé kẹ́tì àkólẹ̀ tó jẹ́ pé ẹ wá fi kanra sọ̀rọ̀. Ẹ débẹ̀, wọ́n ṣèyà fún yín. Ẹ lè jà. Ó yá ọlọ́wọ́ ṣíbí. Gbàtẹ́ padà. Ẹ lè jà. Ẹ débẹ̀. You cannot fight. You were just there looking like a mumu. Wọ́n ṣe ìyà fún yín báyìí. Wọ́n ṣe ìyà fún yín. Wọ́n ti ready. Ẹ wò, let me tell you, I keep saying it to you. Bọ́sẹ̀dé ti mọ̀ pé ẹ̀ ń bọ̀, ó dẹ̀ ti mọ rúyà tó ń fẹ́ ṣe fún yín. Bọ̀ nǹkan tó wá ń dúró dé ibi tọ́lọ́run bá ti yọ yín ni pé try láti retaliate torí ò bá bloody jù yẹn lọ. Bóyá máa wá orí yín kiri, ẹsẹ̀ yín kiri ni. Nǹkan tó rò pé máa ṣe ni orí ẹlẹ́dàá yín yọ yín wípé gba létí padà àbí ṣíwọ́ọ̀lù. Tó bá yẹ pé ṣíwọ́ọ̀lù ni ẹ máa rí pé ó kó àwọn èèyàn dání. Wọ́n máa troop out sí yín. Wọ́n á lù yín bíi bẹ̀m̀bẹ́ẹ̀lù. Eléyìí tó ń ṣe gbà yín létí tẹ land sórí hospital tó ṣì ń dáwó kiri. Èmi ò kí ń ṣe enemy yín o. Don't think I'm your enemy. I'm here to tell you the truth. Ẹ ń ṣẹ̀sìn. Dẹ̀ lè bára yín sóòótọ́ ọ̀rọ̀. And I'm not saying I stand with Abike. Ẹ̀sìn tún nìyẹn. Àwọn tó tún gbé yín tó tún try láti tó bá máa bèèrè lọ́wọ́ Àbíkẹ́ pé kó rojọ́ sí, ó máa bú sẹ́kún ni because ẹ̀sìn yẹn ti pọ̀ jù. Àwọn tó sọ pé I stand with Àbíkẹ́ ń sìn, àwọn yẹn tún bá yé yín jẹ́ sí ni. Because what is to stand there for? Kì í ṣe ilé ọkọ ẹ náà tí wàá bá ẹ tán lù ẹ mọ́lé ọkọ. Ibi tó jẹ́ pé wọn ní ìdí ẹ. Your service is not needed. Your service has been rendered when the man is lonely, when there was nobody. And thank you for your service. Thank you for your service. Thank you for keeping the bed warm when there was nobody there. Thank you. You've been paid off. Oya máa lọ. De fẹ́ lọ mọ́ odi Mario síbẹ̀. They brought in 6 wives. Your name was not mentioned. De fẹ́ lọ. Dẹ̀ máa ń sunkún sínú comment section mi bíi pé ṣé èmi mo lè láàfin ni? Ṣé èmi ni kábíyèsí tó
ṣé èmi mo fi orí adé gba pátá ń di ẹ ni? Ṣé èmi ni mo lọ pé no be only me do am? Ṣé mi nìkan mo ń bẹ́ẹ̀ sùn ni? No be me now. Ẹ lọ bó lórí yín sọ̀rọ̀ pé ẹ̀sìn Awórò èwo ti tó. Ṣé ìwòyí next year ṣé bẹ́ẹ̀ tó ṣe máa lọ jẹ̀yà ń gbẹ̀yẹn nìyẹn ni? It's the truth. Ó tọ̀ ọ̀rọ̀ tó ó kàn máa ń dùn yín ni. But tá bá gbélẹ̀, tẹ́ bá kólẹ̀, ọ̀rọ̀ tí mò ń sọ ìbáyìí, kẹ́ ẹ̀ dálẹ̀ kẹ́ tó ṣà. Ẹ máa rí pé Ẹlẹ́yà Tẹ́mù tiwa gan ló ń ṣe. Ẹ wo bó ṣe ń fi. Mi ò lè wá drag yín o. Tó bá jẹ́ pé mo fẹ́ drag yín, kò ní dà o because mo ti rí pé wọ́n ti bojú yín jẹ́ ó ti pọ̀ jù lórí social media. Wọ́n sọ pé I stand with nílé ọkọ ọlọ́kọ náà ti ń stand with you. Nílé ọkọ ọlọ́kọ, you went to somebody's matrimonial home. No, matrimonial palace. O kú powder bí ẹni kú clay. O lọ síbẹ̀, o ń wọ́rìn níwájú. No, so tó bá ní class, you don't even need to do all that. Surely grace will have followed you if you had just come as a guest. O dẹ̀ jókòó síbi tó yẹ kó jókòó sí. You did not even see Baba. You just said, here and active at Kábíyèsí 51st birthday. You don't even need to move closer to the person. You just need to be there, to be present. O dẹ̀ wọlé, o dẹ̀ jókòó. O dẹ̀ yẹ wọn sí as a guest. O dẹ̀ wá síbẹ̀. Tó bá dẹ̀ máa bẹ̀rẹ̀ síbẹ̀, gift ẹyọ kan tó kéré jù ẹ mú dání. Ẹ kàn ṣapá lọ ní. Ẹ lọ ganu sí. Ẹ mú nǹkan kan dání fún màá yẹn. Ẹ lọ dá wàhálà lẹ́ǹbẹ̀. Ẹ dẹ̀ tún lọ ganu sí. So if you are just coming, respect yourself and just sit down like a guest. You don't even need to see Baba because you should know that ní irú occasion yẹn, everybody they look. Wọ́n ojú ká ojú. They are looking at each person. They already know you to be a concubine, so wọn ò lè fojú rere wò ẹ́. In fact, ìyà ẹ̀sìn táwọn olórí fi ẹ́ ṣe yẹn, wọ́n máa sọ fún àwọn tó kù sọ pé kí ló dé tẹ́ ẹ̀ nà wọ́n dáadáa. Wọ́n máa sọ fún àwọn tí ò sí nílé. Àwọn tí ò sí nílé, wọ́n máa sọ pé kí ló dé tẹ́ ẹ̀ nà wọ́n dáadáa kẹ́ ṣe ìyà fún wọn. Kọ́ má lè padà wá. Ó gbọ́dọ̀ máa wo kì í ṣe ìwọ nìkan náà ń ṣe ìyà fún wọn. Àwọn concubine tó bá tún kọjá àyè ara wọn wá sínú palace yẹn, wọ́n á tún ṣe ìyà fún wọn náà. But èmi sọ pé okay, tó bá tiẹ̀ máa jẹyà with steez, cry inside the Ferrari, don't cry outside the. Èmi náà mọ ọrùn mi ò sọ. Cry inside the Ferrari, no cry outside the Ferrari. Òun kọjá wájú carriage, wọn ò fi carriage gbé ẹ. No be juju be that. Nílé onílé, kí wá lọ máa ya fọ́tò níbi gate. That is what is screaming now. Kí wọ́n máa kọjá wájú carriage tí òun ṣe tèmi. Kí máa kọjá wájú carriage oní carriage. Come on, if it belongs to you, ò ní máa wọ́ níwájú carriage oní carriage. And you know, even you are not comfortable in the videos and the pictures. Ìwọ gan wẹ̀gbẹ́ òun wẹ̀yìn ni pé kọ́ máa lọ yọ sẹ́ pé kí ló ṣe bẹ́ẹ̀. You are not comfortable, but you still need this social media validation. You won't come oppress us for social media. So if you look at it very well, my sister, sọ fáwọn wèrè tẹ́ jọ ń kóra yín kiri, èmi ò kì í ṣe enemy o. Tẹ́ ẹ̀ bá fira yín ṣẹ̀sìn, how we go see content do? Tó bá yẹ pé ilé ẹ̀ ló jókòó sí, wọn ò ní fi ẹ́ ṣẹ̀sìn, wọ́n máa di ìgbájú ìgbàmú every time. Wọn ò ní wọ́ ẹ ńlẹ̀ tuurutu kọ́ tún lé ẹ jáde nínú palace. You should know where you are going to. O lè máa wá odidi married man. Mi ìwọ́jú tó fi ń wọ́ gíní, a polygamy married man. Hey! I don't know how you people are always comfortable doing all this trash. Ọlọ́run, ó wá wa lọ́nú ilé. Ó wá ń wọ́ níwájú carriage kan lè rí ẹ. Ó ṣáà ń fẹ́ gbẹ̀rín. Gbogbo ẹ̀ náà ti di ní quarter to at 50 kílẹ̀ ń pọ́n lé. Àǹtí kílẹ̀ kárí. Kí ni packaging? Tó máa da gbogbo ẹ̀ lẹ́ báyìí. Gbogbo ẹ̀ wo, ó máa dórókú ni o. Ó máa dórókú. Bóyá gbogbo nǹkan kan tí bàbá rí pé packaging náà ni. Ojú mi ló gbogbo mi ò gbò. Tí bàbá máa tó já pàtì báyìí, tí gbogbo ẹ̀ ṣàn dànù bí omi òkun. Bàbá ra kúrò ń bẹ pé ọjà ti tán ṣọ́ọ̀bù, kí ni a fẹ́ fi ṣe? Choose. God. Oh my God. This.
ẹ ṣáà kóra yín kúrò nù sẹ́ mo ń block yín mo kàn ní kí ṣe show ni the more tẹ́ bá ṣe ń wá fún mi the more lẹ̀ga yín ṣe máa jẹ gbá mi báyìí ẹ kúkú mọ̀ mi ẹ mọ̀ pé alátẹnumọ́ ni mí the more bẹ̀ ṣe ń wá fún mi the more ni ọ̀gá yín ṣe máa jẹ gbá mi báyìí so ẹ kó ṣì yín kúrò èmi kọ́ ni mo ránṣẹ́ kó lọ sórí ibú ẹ dẹ̀ sọ pé ká má ganu sí that is justice ẹ kó ṣì yín kúrò lórí social media wa kò jẹ́ bó ṣe jẹ́ èèyàn mi mi ò pé show mi ló ń dùn wọ́n jú o ọlọ́run mi ìdá èmi náà mọ̀ ẹ jẹ́ a máa lọ I wish you well o èmi kàn sọ pé ọjọ́ mi ìtọ́ bá máa gba yín létí we want to see it in 4K ẹ jẹ́ kó jọ sàn tí gbogbo ibẹ̀ bright kẹ́dẹ̀ jẹ́ kí kámẹ́rà yẹn kó clear kámẹ́rà quality yẹn kó clear dáadáa torí wọ́n sọ pé ìgbà tán bú òsì etí èèyàn kan ìkejì ò lè sọ̀rọ̀ ṣe ló wà mute tó sá sẹ́yìn tẹ́rù bá ẹ jẹ́ a máa lọ it is well ẹ kóra yín kúrò ní conversation mi.